ẹ bá mi gbéga o, ẹ bá mi yìn bàbá, oníṣẹ́ ìyanu ni o, àwa márìdì o lọ́lọ́run wa. Ìrọ́pọ̀ náà ayé yìí o. Ẹ bá mi gbéga o, ẹ bá mi yìn bàbá, oníṣẹ́ ìyanu ni o, àwa márìdì o lọ́lọ́run wa. Mo dẹ̀ kórun mi sókè dáadáa bá ní kí n kó wálẹ̀ sí i. Ẹ bá mi gbéga o, ẹ bá mi yìn bàbá, oníṣẹ́ ìyanu ni o, àwa márìdì o lọ́lọ́run wa. Ẹ bá mi gbé bàbá ga o, ẹ bá mi gbé ga o, ẹ bá mi yìn bàbá, oníṣẹ́ ìyanu ni o, àwa márìdì o lọ́lọ́run wa. Yes, I want to give you also, I want to appreciate some people who actually care. Some people dearly care for me, my daughter. Some people really care for me and my daughter. All those people who care for me and my daughter, oh Lord, please care for them. Love them, show them love. Oh Lord, show them love. Those who care for my daughter, who care for me, who fight for me and my daughter, oh Lord, please show them love. Oh Lord, please, Lord, bless them. Oh Lord, please, Lord, support them. Those people who don't want me to get into trouble, Father, Lord, support them. Àwọn tó sì ń fẹnu bà mí jẹ́ kiri, Olúwa fẹnu wọn gbólẹ̀, fẹnu wọn gbólẹ̀, fẹnu wọn gbólẹ̀, fẹnu wọn gbólẹ̀. Ẹni fẹnu bà mí jẹ́ kiri, fẹnu wọn gbólẹ̀. Desola, I've not seen that lady. Èmi àti bèbí yẹn dẹ̀, mi lè sọ bóyá Desola, I thought Desola was in Canada. I thought she was in London. So, hey. Number one, yesterday, I was giving some updates yesterday. So, yesterday, later, I called my daughter and I was worried, after some time. So, my daughter, I was talking to one of my auntie that came to say hello to me. So, and I was telling her that when I try my daughter, and that spirit, and I prayed already. I said, relax yourself. So I now relax myself that I've called Canada government. Canada, God bless our country. Our country, Canada. Salute for Canada. Salute. Salute. Oh, Canada. Salute. So, I first want to appreciate Desola. I saw a lot of people too, but I love what Desola did. Desola was not condemning me. Desola was just saying that, Sarah, we love you. And her daughter too sent message to Sarah that I'm 19 years old. We are also here in Canada. Please call. We care for you. We do this and that. Love of Canada, love. In fact, you see love. Canada is love. The logo is love. Lord, I give you praise. I just give you honor. I know you give me best of the best. Daddy me, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé. Ètò kù ẹ máa ṣe, Ọlọ́run ẹ ṣé. Desola, please call me, send your number to me. Desola, please, I don't know you living in Canada. Please call me. Like I have a phobia for people now, but you, I am so impressed. I'm so happy, grateful that you and your daughter was busy calling my daughter. Oh my God. And later I heard that you said you are living in Canada. Desola, God bless you. I can say thank you enough for what you have done for me. God, please bless Desola and her daughter for me. The Bible says, whatever you sow, you shall reap. Desola, you are so good to me. Oh yeah, God bless you, Desola, and your daughter and your
Almighty God give you whatever you praying for. Almighty God shall meet you on your point of need. Hallelujah. God bless you so much. I appreciate God for your life. Oh, Desola, I share it, but I don't listen to it. I now listen to it today. You see, you said that your daughter, that impressed me most. You involved in the case, and your daughter also calling that, Sarah, we care for you. Sarah, don't do this. Sarah, don't do that. Sarah, please, precious one, we care for you. Please. God bless you, Desola. Desola, thank you so much. My baby girl, I forgot your name. God bless you too. You will be the end of it. Say, no demon will come between you and your mama. In the mighty name of Jesus Christ, you will grow up to be what God wants you to be. You will lead, others will follow. You will be a pride of your nation or that nation. Also, will be a pride of your your mother's house, your father's house. The Lord will give you wisdom, knowledge, and understanding. Desola, thank you. I'm so much grateful. I'm happy. And I say thank you from the bottom of my heart. Like, honestly, well, I don't so much trust people, but you know, because a lot of people, they play double game, they show fake love. Some people won't come pay no, they won't come will be yashi majela rebo yomo yeti sonu palapata, boyo ti lo bokunrin, boya won ti fe baye je. You see, I am mo dupe f'Ọlọ́run, mo dupe gan ni. I'm so grateful. So thank you so much, Desola. Now, let me give you updates about yesterday. You know, I came yesterday to say something that my card was missing. Yes, my credit card. Some not credit card alone, and my card, you understand me, was missing. So later when I pray, and after doing those chats and the stress was everywhere, even I said the new tenants will settle the issue. That okay, when you get close, when I get in touch with my daughter, that is going to credit the guy so that I don't longer need the place. Let the place to them. So, and my daughter number, because my daughter number was not going. So later, the mother of those, the mother followed them because I know they plant them. Even what I don't know, other people, great people that watch, that put camera and sensor around me, good people, they know it. So if people are planning evil against me, they try to do something also for me to realize that some enemy are actually disguised as a friend. They are around, that I should open my eyes. You understand? So I was so sad yesterday, and that's when I believe I was sad yesterday, confused. You know, because my belief is that anytime I'm ready, that credit, because I'm owing a lot of money since I'm in Nigeria, because people don't really know how I'm coping. All the things, even so, I'm owing my car loan. I have not paid for like a month now. My phone, I have not paid for a month now in Canada. So because I need money in Nigeria here, nobody ready to give you anything. They want to steal from you. They will be sending people to you. And when they are waiting for the day you are going to be stranded, that there's not going to be dime with you. You are not going to have a penny, so that they can actually start torturing you more. So now yesterday, there was no money. There's not how I can get money. I said, okay. There's no how I can get money. Oh. When I was even trying to use my card. For you to know that, Bimoshe trust Omomito, I trust my daughter. When somebody who sent 200,000 to me, I want to love for me 200,000, and 200,000 now is about $1. 100 and something dollars. So it's a great money. So I really appreciate, and I pray serious prayer for that person. And they encouraged me to drop my account number on the Facebook so that people can help me, so I can go and check my daughter in Canada. You understand? So, but my daughter said, now people will be, you know, the way all these wicked people on the social media, the way they used to do. We have wicked, especially those Yoruba. I see Desola now, 1 in a million. Ni Morini Desola by you. I do see Desola. I know Desola. Desola have a face like me too, and mouth like me too. So I know her. I know she speak. She's a speaker. She's a blogger too. So, but she have blogged me before. I think
But you know, when somebody love my daughter, you win me. When you love my daughter, you win my soul. Kishiro, wallahi. When you love my daughter, because the Bible says when you love me, you will love my dog. It shows that that person actually love me. But those people who hate, ayé ẹ ti bàjẹ́ báyìí, ayé ọmọ ẹ nísìn, because when they are trying to tell you that ayé ẹ ti bàjẹ́, by the time your daughter has gone now, maybe ó ti lọ bọ́kùnrin, ó ti fẹ́ lọ ṣe kíní kan, he ran away from you. They don't actually know what happened. They don't know actually what I mean. They don't know what happened. We are going to tell people what happened. Actually, the real story for those who care, for those who love us. Not everybody that qualify for your personal life and for everything that happened around you. You understand me? Because elomi to bá sọ fún báyìí, ó dẹ̀ tún twist it. Because they don't want good for you. Kò sí nǹkan tó lè dá, kò sí victory tó lè ní. Instead of clapping for you, they will slap you instead of that. You understand me? So when I check, I didn't find I saw my passport and I didn't see the check or the card. So I don't know, there was a day, and now when my daughter now called me, at myself, I now realized, I told my sister, I said, please, auntie, you see, this person is, I said, my daughter, the one to jáde know me. Wọ́n bá mi, don't máa ṣe surrogacy gan. Bóyá ẹ̀jẹ̀, but eléyìí, my blood, my seed, my egg, the one I carry from my disc or my tummy, that even make my tummy to be, my tummy that is big like this now. Sarah is the one that made my tummy to be big. The ọmọ tí mo jẹ ìyà bẹ́ẹ̀ yẹn, tí ẹsẹ̀ ro mí lé lórí, tí mo dẹ̀jẹ̀ lé lórí, tí mo lọ lè bọ́ lébùrùm lé lórí, tí wọ́n bú mi tí wọ́n gàn mí kí n tó bí. I was telling myself that she cannot. I said praying that any evil gun that want to be, all Lord should destroy them. I told my sister, I said she's going to call me. I will relax my mind. Now I'm not going to try any further. Calling her, I'm not going to. She just called me. I was like, after a few minutes, she just called me. When I said, I just relaxed my brain. I said, let me sleep, Joe. She just called me. When she called me, wá ṣe bí pé mo ti expect a stranger call. Like, hey, mo kàn gbé, you know, that's normal thing for her to call me. And I say, oh, sweetheart, I've been calling you since morning. What happened? Why are you not picking? I mean, it was ringing. I now discovered that maybe she's not at home. I mean, she plugged her that phone and she was not there. She have another, maybe she got another phone for herself. Now that was the one he's using. Maybe he went out and he left that one in the room, in the hotel, and it will be ringing. You understand? Because I imagine that, okay, when you have 3 phones here, if you have 2 phones, you will check it if you are around. So later, she just sent me a message and she called me and she started telling me, and I said, Tolu, why do you use my card and you lie to me? Why do you use the card? You know when it's a credit card. You know how much Canada have borrowed me that I'm just spending. And people are owing me and they will still be, those people who are fraudsters, they will be calling me thief. I say, why do you, if you want to use it, there's nothing I cannot do for you. I will lie. There's nothing I cannot do for you. But why do you know, he said, Mommy, believe me, I didn't use your card. I didn't use your card, believe me. I said, okay, tell me, where is my card? He said, check. He said, there was a day we were going out and we remove it. That's what I mean. Maybe he removed it. I mean, she put it somewhere that I should go and check the place. That she removed it and put it somewhere. I should go there and check it. I said, okay. Oh. I said, are you sure? He said, oh, yes, now. He said, those bags were hanging. And my auntie was sitting close to it. And he said, Auntie, one in the bag white, Ado white. Yeah, only, you see that my white Ado? Just open it, you find it there. Only your white Ado. That I've opened it when I was even checking it. I was looking, I checked the place. He said, check it, step by the side like this. And I check it. I opened the Ado bag, the white and good, and I found the card there. I was even thinking, I don't even know, together with Nigerian card me. I was like, Let's say,
And these people wanting to for me, want to be my things has gone wrong. Go. The Lord Almighty God answered my prayer. That those guys that wanted to rent the place also, they came around though. They started telling me that they need their money today. They started calling me fraudster. And they started making some sin, just like the other guy talk about enjoying. They started again. He said, "Are you sure?" I said, "Yes." Serious one. They are calling me fraudster. And the other boy that is the only one to that be 20 years. Ó tún ẹ̀sìn ju nǹkan láti ilé kejì yìí sínú ilé mi. Ìyá wọn náà ti bẹ̀rẹ̀ sí ṣe èpè. As a pastor. I wasn't getting upset. I wasn't angry. But me ò bínú, but mo kàn wò pé so people cannot even, as a Christian, there's something I expect. So this is the people. Tabati awajojo ngbele mo se wa ni won po yen to je okunrin yen. They will be intimidating you as fine. The boy started saying, "My mommy has 3 houses." And I want to ask question. Those of you who used to come around me and telling me your mommy has 3 houses. Maybe because you are suspecting that I have 3 houses. Are we doing competition? And you cannot even live in your mommy's house. You'll be be begging to live around me. I don't know what happened. I told my daughter, he said, "Don't mind them, my mom. Don't mind them. Please, what should we do now?" Money. Bá mi tún yọ nínú credit mi give fún wọn. Bá mi jọ̀ọ́ torí Ọlọ́run. Phone tó wà lọ́wọ́ ẹ̀yin kankan mo ṣàlàyé. Money I will give them from my this now. Only don't worry. Everything gonna be all right, mommy. Don't worry. Oh, you should be able to trust your child. Money, mommy. My daughter. I'm not talking about my son. I'm not talking about my prodigal son. I have a son. It's a prodigal son. But I'm talking about my royal, my princess. An angel God sent to me. The one God sent to liberate me, to comfort me, caging me. The angel God sent to me. My daughter, she's an angel to me. You get it. Only God used the issue to expose them, to know them before the parking. The Almighty used that to expose them before the parking. They are going to be a serious trouble. And I'm telling you, I pray God do answer prayer. To the level that the day they were talking, the guy was telling me that, "Mama, the boy to one delay because also went to acting. I want to promote a film. Only Mama, you can use this place for the boys that those guys that used to can use it for film, something like that." And I don't know them like that. And when you don't trust people just like that. Okay, if I want to use this place, I must agree with somebody. I must call somebody that's also too close for me. The money, because at the end of everything, when you drop your key of this place, they will vandalize everywhere. At the end of everything, owó tó máa pa tó ní o fẹ́ rí ńbẹ̀ yẹn, ò ní rówó yẹn wá tó ń lose owó. You understand? Àwọn boys wọ́n ti ń canvas me. Ipe bíbá yìí tó bá ti wọ bẹ̀ yẹn tó máa tún fún wọn ní key apartment bíbá for me to be using it as a kini láti the rent. You understand me? Because the place is good for renting. If you ever share àwọn nǹkan kan, accommodation, people want to do party around. Also don't need accommodation. We can use it for them. Tó bá fẹ́ gbé hotel. Bíbá is more secure than hotel. Because gbogbo nule mo de camera mọ́. You understand me? The security, everything is okay. Ọlọ́run ló yọ mí o. The mother display, they started calling me arm robber, thief, fraudster. You have been doing it for long. Me for like 20-something years now. No, like 30 years now. I want you to fraud me. Like 30 years now. I want you to fraud me. Me over here, pastor fraud me. Afa fraud me.
Mi ò lọ ṣe ògùn lọ́dọ̀ wọn, mi dẹ̀ ní kó gbàdúrà fún mi. Because they will come, because they know I'm a nice person, they play on my intelligence. Me that I gave 3 plots of land in this surrounding, I gave somebody 3 plots of land, and I built my house just small kokolo on half a plot. And some people will still be engineering there, telling them that I'm a fraudster. Hey, me that a fraud. That instead of me to steal or to fraud, I will either borrow. Ọlọ́run má dẹ̀ ṣe mí borrow to sustain myself. No, but for me, instead of me doing bad thing. They started abusing me, eh? They started abusing me, eh? I look at all of them. The Lord is sponsor of you that are planning my downfall. I see not only them. I look at them. Ìgbà tí máa fún wọn lówó, òru ọ̀gànjọ́ ni wọ́n wá pè ẹnìkan tó lóhùn terrorist lawyer. Lawyer yẹn. Mi ti rí lawyer yẹn rí. I am telling you. Mo ṣì máa save number. One day mo sì máa ní tí orílẹ̀-èdè wa bá ti dá tí justice wa máa ní kó bá mi bèrè irú lọ́yà tó jẹ́. Ó pè mí more than 200 times. Ó pè mí títí di 2 o'clock lóru. Mo wá fi sí silence mi ìdálóhùn bó ṣe ń pè. I was busy sleeping. Ó pè mí títí tó tún send message oríṣiríṣi. Kò sí orúkọ tí ó pè mí. Kò sí nǹkan tí ó sọ. Ó lóun lọ́yà. Mo ní if you are a lawyer, wait now, go and write and petition me and write it, take it legally. Only you want to abscond, you want to go, you want to use our money to run away. Kò sí owó tó san 1.3 yẹn, kò sí Canada ticket tó ń tà 1.3. Go and check it out. There is no Canada ticket that is 1.3. There is no Canada ticket that is 1.3. And I will use money, I will abscond. So Otimba lost Canada and see. So Otimba to Canada, do you know how much I need? Do you know how much do you know how much is accommodation in Canada? Do you know how much is my ticket when I was coming? Do you know how much I'm going to pay when I'm going? Do you know how much my daughter also used when she was going? And you pay, and the house, you know how much I've used to just to fix the house like that? And you'll be talking. I'm not saying your money is your money. 1.3 is in Nigeria. It's a lot of money to you. I'm not saying, and I'm not, how can I leave my house like this? And then because of you, ma wá fi sílẹ̀ ma wá lọ mi ní fún yín lówó tó yẹ pé mo mọ̀ pé ẹ lè ní pé ẹ lè fẹ́ sun ilé kẹsẹ́ pé tó yẹ pé wọ́n jẹ yín lówó mi ì dẹ̀ jẹ yín lówó, and I've told you in the beginning tọkọ mi ti sọ fún mi pé kí n má gbowó lọ bọ̀bọ̀ ìtorí pé mo mọ̀ pé mean. She has something in mind. She has something she want to do. I know that people send them. And again, ẹ̀yin tí wọ́n rán níṣẹ́ yẹn tẹ́ kàn plant ara yín ara mi. Why now are you so obsessed? You are so obsessed. When you appreciate me, ṣe ló máa sọ pé you praise me. Not about what you are doing, you are just jealous. And maybe you cannot achieve what me ò gbà kíní yẹn lórí social media. I don't make money on social media. I built this house before I travel to America, from America to Canada. I got all my things. Gbogbo nǹkan tí mo ní gbà lọ́wọ́ mi. Kò sí nǹkan tí mo rà of recent. Èyí tó kéré jù nínú ẹ̀ ní 12 years now. And this is it. I've got my things, some are 20 something years ago. Tí mo ń sọ̀rọ̀ pé wọ́n gbà lọ́wọ́ mi yẹn. And both of you are just shouting, you are just fighting as if pé ṣe là ń ṣe competition. But tó dórí Facebook bóyá nǹkan tó achieve. You know now that I don't achieve this thing when I got to on Facebook. And if you have not gotten ẹ̀yin kẹ̀dẹ̀rẹ́, ẹ rí àánú àwọn èèyàn gbà. Àánú Ọlọ́run ni mò ń dúró dè tó ju tọmọ èèyàn lọ. Tọ́lọ́run bá dẹ̀ ṣàánú fún ẹ̀dá. Ṣó ti yé yín? O mò ń dúró dè tí mo dúró patiently tí mo fi ń gbàdúrà sí Ọlọ́run. Tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ṣe mí náà mi ò torí ẹ̀ I don't oppress anybody. I don't want anybody to validate me. I know gbogbo mọ̀ torí ẹlòmíì kan tó bá rí mi bí ṣe wà á máa rí mi bí pé oh ti thank God, look at your life. I know mo mọ̀ nǹkan tó gbà lọ́wọ́ mi, mo mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, mo mọ̀ bí tí mo wà tẹ́lẹ̀, bọ́ mo ṣì dúpẹ́ fọ́lọ́run. But still yet people are mean and wicked. Ó dúpẹ́ o. Bíbélì sọ fún mi pé ó ní nítòótọ́ àwọn ọ̀tá mi búburú ni wọ́n rò, ó ní ṣùgbọ́n Ọlọ́run mọ̀ sí rere fún mi. You know, so to cut the story short, my daughter now said I should check a place. That bag, I found the check. The card. My daughter didn't use my card. She never used my card. She never used my card. Phone kejì yẹn mi ò tí rántí béèrè dáadáa. Ṣó ti yé yín mẹ́yẹn. She never used my card. She said, "Mommy, believe me." Ìgbà tí mo wá sọ̀rọ̀ lánàá yẹn, ó ní, "Mommy, can I send you money from
so that you can pay them, so that they will start disturbing and calling you names. Money, don't worry. Don't send your money because you need money a lot now. Just send me from my credits. If you can send money from my credits. You know, mo money, mo àdúrà ò kì í ṣe ti nǹkan tí. Mo àdúrà tí mo ti gbà. I am telling you, mo àdúrà tí mo gbà kí n tó lóyún ẹ̀. Mo mọ̀ wọn ọ̀rọ̀ Ọlọ́run tí mo ń kọ lójoojúmọ́. Ọmọ mi ò lè sọ fún mi pé nsìn mo sọ pé òkè o. Ẹ lè ọ̀rọ̀ Ọlọ́run ni lójoojúmọ́ àti àdúrà ní ọ̀sán àti lóru. Ìgbà mi báyẹn náà máa ń ṣe mí pé mi ò jẹ́ kọ́ ọmọ yìí sùn rárá. Kí ló dé nígbà tí ń ṣe wà lápá Jésù? Ṣótiyé àdúrà ni every day and night. Mommy, let's pray. Sarah, let's pray. Mommy, let's pray. Sarah, let's pray. Ṣótiyé là ń gbà ní ojoojúmọ́. Open the window. Let that be cross ventilation so that the weather will be. That's why two is better than one. Tó bá jẹ́ pé my daughter ti reason pẹ̀lú mi. Tó bá jókòó tí ń ṣe pé bóyá ẹ̀rù ń bà á. Wípé now èmi mo sọ fún mọ́mì mi pé má ti jẹ́ kẹ́ni tá bá ti ṣe tán la máa lọ, we came together. So tí bá wá sọ fún sìn pé kí wá máa lọ. Ó lè tí ò dẹ̀ tí sí owó, you know, I don't know. Anyway, our testimony will be open the. Is it not? We don't. I'm on the. Just open one window. You can open this one. Okay, leave it first. I hope it's not hot. If it starts getting hot, you can open it. God bless you and your fair. Elédùmarè, Olúwalọ́lá. Olúwalọ́lá. The other guy that called himself a lawyer started bragging in the front of. He said, in the front of my house. He's going to lay ambush in the front of my house. I'm not going to abscond. In fact, ẹlòmíì ti ya wèrè gan. I will abscond because of me lè torí 10 million abscond to where? Do you know how much the house worth? I don't want to forfeit my house. I don't want people to say that Asako Mata or Tani. Do you know how much it worth? That I will abscond because of your fucking change? Do you know what I've done to people? That what people are owing me? Do you know what they have done to me? They've never called all the people who fraud me a fraudster. Èmi tí wọ́n fraud no máa ń pè ní fraudster. Èmi tó ń fẹ́ fraud. Táwọn tó fẹ́ tún fraud mi. Tí fraud ò fẹ́ wọlé mọ́ ni wọ́n máa tún pè ní fraudster. In fact, some people are crazy. Kì í ṣe rọ́. Yìí lè sọ pé wọ́n crazy. Torí bó ṣe ṣe lánàá yẹn, and their mother followed them. And their mother. So when you have children now, it's for you to be using them to fight riots. Sorry o. Tẹ́ bá ti fẹ́ jà ń tẹ́ ṣe fún mi yẹn, you want to fight. Anybody wey wan fight, èmi kọ́ irú ìjà yẹn kọ́ ni èmi máa ń jà fún ọkọ mi. So ti yé yín, but kẹ́ ẹ lọ. Tẹ́ bá tún fẹ́ jà kẹ́ bá jẹ, ṣé ẹ mọ nǹkan tí ẹlòmíì jẹ tẹ́lẹ̀ kù kì í ṣe oúnjẹ o, kì í ṣe oògùn. Ẹ máa kó ọmọ yín torí pé ẹ ti bímọ ẹ ti rò pé àwọn ọmọ yẹn jẹ́ nǹkan kan. Ẹ wá kó wọn àbẹ́ rò pé wọ́n wà ní ẹgbẹ́ òkùnkùn àbí nǹkan kan. Ẹ wá máa kó wọn lọ́jà ìdí ò tí ì tó ìjà. Ẹ kàn pé lawyer, let my lawyer talk to you, let my lawyer talk to you. Lawyer yẹn gan kò sound. The lawyer is not sound. Tọ́ bá kàn ti lọ, tán ra resort, tán jáde, tán ṣe yamayama, wọ́n bẹ̀rẹ̀ sí wílé everybody. Wọ́n fẹ́ sọ gbogbo ìlú di ìlú tọ́ọ̀gì. Bí ẹ tó lọ school. When people go to school, you can see them, you see the way they relate these days. Nínú ohun wọn, àtẹ́ntọ́ lọ school o, àtẹ́tí ò lọ o, àwọn tó lọ school wọn tún wá rà sí. Kí ló dé tó fi kú? Kí ló dé tẹ́ ń flash? Ẹ má flash now. Àwọn tó tún lọ school gan tún rà sí ju àwọn tí ò lọ lọ. They want to put your education kó pass through èèyàn tó bá ti gba pass through education. The way you tó bá bí ọmọ púpọ̀ kì í ṣe pé kó máa lo gbogbo ọmọ yẹn láti sọ pé riot ni o. In fact, ẹnu wọn ṣe mí. Ó ní ló sọ, ó tí mọ àwọn tó rí, ó tí mọ àwọn tó ń bá fà, ó tí mọ àwọn eléyìí, ó tí mọ wọn rárá, ó tí mọ àwọn eléyìí mo kàn wò wọn báyìí. Eléyìí náà dẹ̀ sọ pé minister ni wọ́n ní church. She's a minister. Ní mo tún ọjọ́ tán tún wáyé mo sọ pé èmi ńkọ́ mo lọ sí 4 square rí pé 4 square ńkọ́ mo tún ṣàlàyé pé 4 square ní Ọlásùbọ̀ àmì ní Alágo méjì nígbà tí Pastor Bisi wọ́n náà ti kú sí àti bàbá Iberia ọmọ kìíní tó wà ní Priest Fellowship
I mean tí Pastor Kasali tó jẹ́ youth officer I mean tó jẹ́ youth pastor nígbà yẹn you know that year 1992 1993 1990 you know all those you know I was talking Pastor Kasali here he has a big church in Nigeria ṣebí Pastor Kasali yẹn ṣebí mo mọ̀ wọ́n ìyàwó wọn Fọláwíyọ̀ àǹtí fún mi you to understand me wọ́n lè máa mọ̀ èmi but you know because we are in the same church you understand me I didn't know when I talk about people who really know me who know what any story is about so they know that it's truth but àwọn kan tó ṣe jáde tó kàn ti wọ ẹgbẹ́ òkùnkùn wọ́n ṣe yamayama kiri àdúgbò you know they just talk it yesterday liar you should keep going they just you are risking your life because when I pray tí bá pray nínú closet mi when I pray in my closet tí mo jí láàárọ̀ tí mo jí lóru tí mo jí ní gbogbo ìgbà tí mo gbàdúrà tí ẹ̀yin wa máa support àwọn tó ṣèkà fún yàn simply because wọ́n fẹ́ ṣe máa sọ pé ráàánú gbà àánú pàkànra kan tó yẹ pé tó bá fún ẹ ní owó kan báyìí wọ́n máa gba odidi nǹkan sọnù lọ́wọ́ ẹ ni ẹ máa sọ tó bá ti yá talẹ́tì ẹ̀ bínú sí gbà yẹn talẹ́tì ẹ̀ ṣèkà fún gbà yẹn ẹ máa lọ rò kúrò ẹ nímọ̀ pé àwọn tó sọ pé ó ń ṣoore kékeré fún yín tó fi ń gba odidi òfun yín lẹ́ẹ̀dì ẹ̀sìn gbé odidi ẹran lọ́wọ́ yín gbodidi ọmọ lọ́wọ́ yín ẹ̀yin àwọn ló lẹ́ ń bá ṣe lẹ́ ń ṣiṣẹ́ fún please ẹ rí pé lánàá yẹn gbọ́n ṣe é ṣépè tó ń bú mi tó ń ṣe oríṣiríṣi I never utter ìwọ mo kàn rẹ́rìn mo ní òkè mo ṣe bú mi báyìí mo ní wọ́n ní come and open the door tábà ṣe wèrè fún ẹ ń bí open this thing place nọ́bà mú ṣó àti kíní kan nọ́bà jù sínú compound nọ́bà dó sẹ́nu gate náà ṣàpariwo so àwọn ará àdúgbò alẹ́ sọ pé àwọn tó ti wá fi ṣẹlẹ́yà ṣé mo jẹ wọ́n lówó ni àwọn ló ṣẹ̀sìn níwájú ilé mi mo ní mi fún wọn ní síbáyìí mo dúpẹ́ fún ọlọ́bó tẹ̀ jẹ́ pé mo ya ojú olówó ojú àlejò láti ń jẹ gbèsè ayé ẹ̀ láti ń san ìyẹn mi pé mo tún capable tí wọ́n ti fún mi ní màá mú owó láti Canada kan torí ẹ̀ I cannot stop praying for Canada yes anybody either anyhow àwọn tí àdèlò náà fún mi láti fi mí ṣẹlẹ́yà láti fi mí ṣẹ̀sín láti fi àjẹ mí ègbé ni fún wọn wow unto them but àwọn tí a lò fún mi láti tù mí nínú láti ràn mí lọ́wọ́ láti ràn mọ́ mi lọ́wọ́ láti ṣàánú fún mi tí wọ́n rí mi nínú nǹkan tó ṣe fún mi tí ò dára tí àánú mi ṣe wọ́n ní kó sí wàhálà tó bá ti kù dẹ́ẹ̀kẹ́ kó sí ní ìjọ̀gbọ̀n Ọlọ́run máa yọ yín ni kàkà kí ọmọ olóore yín jì sóòtò mọ̀nàmọ́ná Ọlọ́run á ṣẹ́ mọ́lẹ̀ fún ọmọ Ọlọ́run yín I cannot stop praying for Canada kò ní bàjẹ́ fún yín God bless Canada gbogbo tó wà messed up nílùú Canada gbogbo tó ti wà fucked up the Lord will build it the Lord will build the economy the Lord will build the citizen no evil shall befall that country we rise and shine because it is time in Canada we rise and shine ibẹ̀ lọ́mọ mi lọ bó ṣe kúrò mi bá ń sìn he went to Canada àwọn máa sọ fún wo ṣòro ọmọ ẹyẹ tó bá lọ ṣàlàyé fún ìjọba ń sìn gbogbo wọn máa ṣe kíníkan fún they just want my daughter to run away from me for us to start fighting I'm not a friend I'm not an enemy to my daughter and never she can never be an enemy to me because mo ti gbàdúrà síwájú ọjọ́ ibi wọ́n lè ta ọfà ọ̀tá lè gbógun Ọlọ́run máa bá mi ṣe ogun àwọn èèyàn kan lè fẹ́ sọ pé wọ́n fẹ́ place ara wọn because the woman tí mo send owó sí yẹn tí ọmọ yẹn tó tẹ̀lé wọn wáyé tán náà fẹ́ gbalé wọ́n ní ilé mẹ́ta la kọ́ sí gàndò wọn ò dẹ̀ lè rí flat ilé yẹn bá wà òkè tí flat dẹ̀ wà ń bẹ̀ tó dàbí ilé kí ni wọ́n bá máa bẹ̀bẹ̀ wọ́n bẹ̀bẹ̀ gba ilé yìí ni ẹ̀yin kò tẹ́ máa bẹ̀bẹ̀ gba nǹkan tó bá yá tẹ́ máa bẹ̀rẹ̀ sí í ṣe yàmàyàmá àwa kọ́lé ilé mẹ́ta nìyá mi kọ́ sí gàndò òkè nígbà tó kọ́lé mẹ́ta kí ló tẹ̀ lè rí flat kan bẹ̀ tẹ́ wọ́n máa sanwó irú flat bẹ́ẹ̀ ni o tẹ́ lè rí flat kan gbé mẹ́ tẹ́ máa sanwó níbì kan because when anybody come around me and you start compete yourself with me you start doing competition as if I know you before I know that you have been sent àwọn lára àwọn jealous bitch àwọn tó wá láti pit of ẹyẹ with jealous spirit àwọn ló bẹ̀yìn wá I know it but when I'm not talking I can see you and I pretend as if I don't see anything you understand competition. My mommy have house, my daddy have this. If you say your father is a banker, my father too is a banker, the salary is like this. I'm kidding. Competition, sha. I'm not doing competition with you. When you know me, I'm a very simple and humble somebody. Tí bá lówó lọ́wọ́ ò lè mọ̀. Tí bá lówó lọ́wọ́ ìwà mi ò change. Tí bá lówó lọ́wọ́ náà kò dẹ̀ mí pé kó máa fọ̀bọ́lọ̀ mi àìlówó lọ́wọ́ gan pani lórúkọ dà. Madam le ní fi sí. Very humble to call. Èmi mo fẹ́ oríkì bàbá mi dẹ̀ ni ó ní abẹni wá jẹun abẹ̀yìn wá joyè bàbá rẹ̀ èmi ni mo fẹ́ fún wọn lóúnjẹ èmi ni mo máa tún bẹ̀ wọ́n máa ṣe bí alákọ lórí mi àti pé àwọn ló ń bọ̀ mi tí ìrírú ẹ̀rí lóbi jíjú bìdá wọ́n lè sọ pé ogun ni kì í ṣe ogun
jealous yẹn ó ti mo ní ẹ̀mí tó yẹ pé àwọn èèyàn wá rí mi with they can't hide it èmi go mọ nǹkan tó rí èmi á máa ríra mi bíi pé kí ni mo jẹ́ Ọlọ́run ṣàánú mi ojoojúmọ́ àánú ni mo ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ṣàánú fọ́mọ mi bẹ́ẹ̀ náà bá rọ ọmọ mi wọ́n bínú inú wọn máa pè obìnrin kan lọ́lọ́run fún ọmọ báyìí ló fún ọmọ tó wọ́n bù tó fún ọmọ tó wà faithful báyìí agúdọ̀ dìré ẹ̀ ni agúdọ̀ bàtẹ̀ torí pé wọn ò nírú ẹ̀ Ọlọ́run kọ́ ló ní kó máa gbélé mi káti ẹ̀wà náà jẹ́ kọ́ mọ̀ máa bá ìkan nínú ọmọ ẹ̀ ṣeré Ọlọ́run má jẹ́ àní Ọlọ́run ní jẹ́ kọ́ mọ̀ mi kò ní ṣìṣe láyé ọmọ mi ò ní ṣe léyà èmi Auto-Bola mo wà humble ẹlòmíì tí ọ̀pọ̀lọ́ ni lásán tí ó máa ń ṣẹ́ grease ní ara tó yẹ pé wàá kò máa rí wọn báyìí wọ́n máa validate ara wọn lórí social media wọ́n máa ṣe gbogbo tó máa ń fẹ́ fún wọn ló báyìí wọ́n fún wọn 50,000 10,000 wọ́n fún wọn 30,000 wọ́n ní wọ́n mọ èèyàn kan tó ṣe pàtàkì wọ́n ní wọ́n rà àánú gbà àánú Ọlọ́run ju tọmọ èèyàn lọ tọ́lọ́ má dẹ̀ ti ṣàánú ẹ̀dá kò ní sọ fún yàn kankan mo dẹ̀ gbàdúrà kọ́ Ọlọ́run ṣàánú mi gbogbo Ọlọ́run dẹ̀ máa ṣe ètò Ọlọ́run dẹ̀ ti ṣe kò ní bàjẹ́ mọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mi ṣe competition pẹ̀lú anybody o I'm a very humble person bí mo ṣe wà yẹn tí mo dúró lé ní pé lẹ́sẹ̀kẹsẹ̀ mo wò pé jẹ́ mi buy ticket mi ti ẹ̀ sọ pé mi ìrò lọ láàárọ̀ àná yẹn pé I'm going to tell these people to go but tó gba tí mi ò rí kí ọmọ mi àmì tí mi ò rí gbogbo kí mi kí ìkọ̀ mi ò rí káàdì mi so tó bá ti ẹ̀ di kàráǹgìdá mo fẹ́ ra ṣe nǹkan lẹ́nu géètì ẹ̀ kí security lè wà òkè kí n fẹ́ ra tíkẹ́ẹ̀tì mi màá ti ẹ̀ wo credit ní but I will pay it náà nígbà tí màá pay ẹ̀ díẹ̀díẹ̀ Canada give that grace when I collect my credit I will be paying it back but àwọn kan jókòó sí Nàìjíríà ń bíbá wọ́n máa fẹ́ rẹ́jẹ́ wọ́n máa ṣe bí ọlọ́ṣà ọ̀sán gangan wọ́n máa terrorize ẹ̀ wọ́n máa ṣe yàmàyàmà chapachapa àwọn olófẹ́ gbà nǹkan lọ́wọ́ wọn tún máa lu agídí wọ́n máa pè é kéèyàn orí mi kó so 1.3 ní ilé flat yẹn 2.5 ni wọ́n ń gbé flat lẹ́ǹbí téèyàn bá san 2.5 I'm not going to give it ó máa wà ń bẹ̀ ni tí n bá ra ọjà sínú bíbá ọjà tí mo mí pé tí ó bá di time tí wọ́n bá ń ṣe gbogbo business yẹn ni máa ń ṣe èmi tó ní ọjà tí mo lè lọ rà lóko tá a máa kó sínú ilé tí màá pa more than 5 million tí màá fi flat mi yẹn jẹ́ èrè 5 million more than kéyìí ẹ̀ tó parí kí n fi lé mi yẹn ṣe òwò bẹ́ẹ̀ ni mo sọ fún yín màá wá tún gba èèyàn sílẹ̀ tó pé risk ni take them kó they were at your risk accept these people in your house at your risk wọ́n lè bẹ̀rẹ̀ sí ṣígẹ̀tì fún yàn àwọn ọmọ yahoo yàmí ìsọ pé yahoo làwọn ọmọ yẹn ṣùgbọ́n omi ìmọ̀ wọn rí tẹ́lẹ̀ wọ́n dẹ̀ ṣe lánàá yẹn by their future no there kó tó wí kó tó bọ̀ wọ́n ti kà á ní ìyá wọn ò lè nà mí tán bá kúkú kó ìyá wọn wá but èmi ò kí ń ṣe wèrè náà mo tí mi ò bá tẹ̀ gba school kọjá gan school gbanú mi kọjá and ìlú òyìnbó ni mo wà ìlú òyìnbó tí mo dẹ̀ wà yẹn kẹ̀lẹ́ kì í ṣe ordinary ìlú òyìnbó Canada ni and educated people, you know, but when you go to abroad, when you are flying to batin fly ticket dada, I mean plane dada, so that gbé tó ti ṣe mo ṣe pẹ̀lú òyìnbó bí ṣe jókòó tó yìí mo ṣe pẹ̀lú òyìnbó àwọn òyìnbó kan tí mo ṣe pẹ̀lú wọ́n tún respect ẹ àwọn tó wá wá MP bá tí wọ́n jẹ́ nǹkan kan wọ́n ò tiẹ̀ ra ticket rí wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n kò máa ṣe competition pẹ̀lú ẹ wọ́n tún wá máa bú ẹ wọ́n máa yẹ̀yẹ́ wọ́n máa yẹ̀yẹ́ wọ́n máa kọ pọ̀ bí wèrè ni wọ́n máa hype ara wọn mi ní pé kí n máa hype rẹ̀ àjọ ṣorogún mi ò fọ́kọ yín ẹ rí pé mo gbọ́kọ lọ́kọ mi ò rọ́bọ́ kọ́mọ yín sí yín you penetrate woman yẹn sọ fún mi ṣé mo pé mo ti dá wọn padà fún wọn woman yẹn sọ fún mi òru ọ̀gànjọ́ mo dá wọn padà fún wọn lọ́ọ̀yà yẹn pè mí sọ̀rọ̀ we are going to show you we are calling from Abuja mi ò mọyàn o ṣùgbọ́n mo mọ ẹni tó mọ èèyàn mo mọ ẹni tó dá èèyàn tó kọ̀ǹtú èèyàn tó ní gbogbo àgbáyé òun náà ni Ọlọ́run tó lè bá èèyàn sọ̀rọ̀ lórí mi tó lè bá gbogbo alágbára ayé sọ̀rọ̀ nítorí mi bẹ́ẹ̀ ni lẹ́sẹ̀kẹsẹ̀ àmọ̀ yẹn gan o àwọn ètò bá máa wò at the end of everything gbogbo àwọn ètò máa ní kó máa pẹ́ they are fake bí fake police bí fake lawyers bí fake human rights bí àwọn tí ò gbádùn tó yẹ pé tí wọ́n bá táwọn ọ̀gá CSP ESP tó wá jágbe mọ́ tó máa fi díjọ́ lẹ̀ báyìí tó máa jókòó jẹ́ ni wọ́n máa jágbe mọ́ wọ́n máa ṣe é bí pé you are nothing wo tó bá yẹ̀yẹ́ mi ní bínú sí ẹ má sọ fọ́lọ́run sórí bó ṣe treat mi bá mi treat ẹ bó ṣe treat mi n tó fi mí wé yẹn jẹ́ kó dà bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ ni torí pé mi ò ṣẹ̀yìn ní ìròyìn mo ti sọ lọ́jọ́ tán kọ́kọ́ wáyé pé mi ò fẹ́ fún wọn nílé wọ́n ní wọ́n máa lọ gbé ìyá ẹ̀ wá ni ìyá ẹ̀ wá ọwọ́n kí n ba lè mọ̀ pé abẹ́ tó lókun dì ní wọ́n mo nítorí àwọn bọ́ìsì tó yẹ pé boys Nigeria ètí ò ṣe yahoo ló lọ mẹ́yìn wàá máa gbọ́ pé nísìn we are web creator we are web ni gbogbo web ni gbogbo wọn ti ń ṣiṣẹ́ ń sìn web ni wọn ò ní sọ pé crypto wọn ò ní sọ pé kíríkọ tẹ́lẹ̀ yahoo dẹ̀ ni wọ́n máa kàn máa sọ pé we are web designer wọn lọ laptop ni wọ́n máa wá kiri
Shotiye mi ò sọ pé kíní but nǹkan tó máa sọ fún ẹni what are you doing web designer where do you work with I work with kíníkan I help you because of kíníkan kò sí kan kíníkan web yìí ni everybody ti ṣe sí and they will be abusing them èmi tí mi ṣe web tó jẹ́ pé àwọn tó ń ṣe web ti gbà mí rí wọ́n máa bú mi wọ́n máa sọ pé kí ló jẹ́ ìyá wọn ò rí ọ kọ́mú 200 kí mi ò sọ pé àwọn ọmọ ti bẹ̀ yẹ o wọ́n máa bú ẹ tó bá ti léyìn tó bá ra tíkẹ́ẹ̀tì láti Canada tó wá sílé tí wọ́n bá gbogbo ilé jẹ́ tí wọ́n náà jí nǹkan tá ń pariwo ń bí ṣé mo purọ́ mọ́ gbogbo àwọn tí mo dárúkọ ni mi ò purọ́ mọ́ ẹ máa support àwọn tó ṣèkà yẹn ẹ wá ní orílẹ̀-èdè yàrá òní ni yín ẹ má jẹ́ máa tọrọ àbá don't deceive yourself you always support evil so far they will give you money to eat and kó máa satisfy conscience ẹ at that moment ó máa satisfy hunger ẹ ní moment yẹn you are ready to destroy others just to get what you can eat at that moment wàá wá ba ayé ara ẹ jẹ́ torí nǹkan tó fẹ́ jẹ at that moment anyway Olúwa ni mo fẹ́ dúpẹ́ fún èèyàn kan ló yọ mí o Ọlọ́run ló yọ mí ńbẹ̀ kì í ṣe èèyàn kan kò sí nǹkan tẹ́ni wọ́n á ní kó lọ bú kò sí nǹkan tó máa ṣe wàá bú mi ó ti mọ̀ pé tó bá ti bú mi tí mi bá ṣe ẹ̀ ó ti mọ̀ pé ó máa ṣánkú tó bá ti yá kì í ṣe rọ́ àdàbí tọmọ mi ọmọ mi ò ní lọ búyàn ń ta ó lè rí ọjọ́ táwọn èèyàn wá níbẹ̀ tó bá ti ń pariwo mọ́mọ mi tó ń ṣe gbogbo nǹkan tó ń ṣe fọ́mọ mi àti gbogbo àwọn nǹkan tó ń ṣe fọ́mọ mi ó pẹ̀lú nǹkan tó fi kúrò ní Nàìjíríà pé we are facing things like this you still want to be here ó sọ every time you say you want to be stay you still want to stay long in Nigeria àǹtí mi kan tún pè mí jẹ́ mo ní mo fẹ́ travel ó ní ẹ̀ kúkú dúró kó ṣe December bẹ́ẹ̀ mo kàn yín mú wọ́n fẹ́ máa gbá gbogbo nǹkan tí bá fẹ́ ṣe so that wọ́n tún máa bá àwọn ọ̀tá sọ̀rọ̀ ọ̀tá wọn yẹn náà kẹ̀dẹ̀ tí wọ́n sọ ẹlòmíì àpòrọ́ mọ́ mi ó lè lo gbé ìbòjì olóyún mo bí ìbejì fún bí olóburúkú mánà àgbàfòrá dáadáa yẹn wọ́n máa ní wọ́n ń bu ẹni tó bá ti ṣèkà fún ẹ tó ń pààyàn tó ń ṣe nǹkan burúkú wọ́n máa ní wọ́n ń bu kí ni wọ́n ń bú kí ni wọ́n lè ta ni wọ́n lè bú tí ò bá ti ṣe lára ẹ̀ àbó gbé èèyàn kan ṣé wọ́n kàn ti rí mi ọjọ́ tí mo ti ń sọ̀rọ̀ ń sìn tí mo ti ń sọ̀rọ̀ àwọn èèyàn àwọn tó kéré sí àwọn tí wọ́n ní mo bú yẹn tí òun ṣèkà fún mi ṣe gbórúkọ wọn lẹ́nu mi kí n bú wọn ṣé mo ti bú ká Táyé Currency rí Táyé Currency yẹn ó jẹ́ ọ̀rẹ́ fún brọ́dà mi kan tó jẹ́ ọmọ Ajagunà náà lójọjọ́ ń lò yes ọ̀rẹ́ brọ́dà mi bẹ́ẹ̀ ni ṣé àwọn tó kéré sí yẹn gan ìgbà tí wọ́n bá ṣẹ̀ mí tí wọ́n dẹ̀ rò mí ṣé mo ti gbọ́ orúkọ wọn lẹ́nu mi rí bóun mo kàn máa ṣe dójúlé àwọn people kan tí ìbá jẹ́ pé bóyá people are really crazy and mad you support evil you see people destroying people and you support them and then máa sọ pé orílẹ̀-èdè ilé o ẹ̀yin lẹ́jẹ́ kó le fún nǹkan tí wọ́n máa yẹ display lánàá mi rò pé wọ́n ṣe tán láti jẹ́ kó orílẹ̀-èdè rọ̀ torí pé wọ́n ti kà lẹ́yìn mo ti mọ̀ lọ́jọ́ tó ti wá báyìí pé ńgbà tí mo ti sọ owó tán yẹn ló ti ń display pé a máa ṣú ẹ̀ wá máa bí láti wá ṣú ẹ̀ ni èmi náà dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń gbàdúrà pé olóyún aládùúrà àdúrà olódodo ló ń gbà kó ń ṣe tán sọ fún pé lọ́ọ́ bá yẹ ẹnìkan jẹ́ a máa folówó òun náà ló máa gbà èmi aládùúrà òtítọ́ lèmi I'm a prayer champion ẹ́ńjìnì àdúrà ó mọ̀ pé Ọlọ́run gbé sínú mi ó dẹ̀ ti fi rọ̀ mí lọ́rùn kò dẹ̀ ní gbà lọ́wọ́ mi ẹ́ńjìnì àdúrà nù mí kò dẹ̀ ní nọ́ọ̀kì ohun tí ò dẹ̀ ní jẹ́ kádùúrà mi gbà Ọlọ́run ní jẹ́ ń ṣe mọ́. ẹ̀yin náà tún ti di fans mi let me delete you or block you ṣó ti rí ìwọ ní lára ṣàléwá ilé ìwò ló fẹ́ ṣàwá ó fẹ́ ṣàléwá ó ṣe wọ́n báwo orúkọ wo ni wọ́n fún ẹ̀yẹn náà ìwọ ṣàléwá ṣó fẹ́ kí yín àbò ẹni ó ṣe máa ló ń ṣàléwá ṣe bí ilé tí bàbá àti ìyá ìbá kọ́ ló máa ṣàwá nǹkan tó bá jẹ́ ti ìyá àti bàbá ẹ̀ kí ló tẹ́ fẹ́ ṣàbẹ̀wò tó bá ní ìwọ ṣàléwá òṣìwò ni ilé tí bàbá àti ìyá ìbá ní ló máa wọ̀ ìwọ ní ṣàléwá ìwọ ló fẹ́ ṣàléwọ̀ ìwọ bá ní ṣàlíbọ̀ ni mo ti block ìyá ẹ o ìmẹ̀ tó bá sọ̀rọ̀ mo ta block yàrá ìyá ẹ. Only thank God Sarah have left your country. Okay, do you think Sarah is not going to visit this house again? Do you think God, I'm not going to see Sarah again? You are crazy, you are mad. Ìwọ tó sọ̀rọ̀ yẹn, you see, Sarah have left your, is it your child? Sarah have left your captivity. Àbí kí ló pé? Olórí burúkú. Because you cannot be like Sarah. You will love, won't you love you? You love me to be your mother? Ìwọ tó sọ̀rọ̀ nsìn, won't you love me tó ní wọ̀ ṣàléwá yẹn? O ní like kémi jẹ́ ìyá ẹ̀. Àmọ́ ìyá òṣì tẹ́ máa tẹ̀lé yín kiri, tẹ́ máa ja olè, tó máa tẹ̀lé yín pé ìgbà tó jalè ńkọ́, tó máa tẹ̀lé yín kẹ́ lọ pa èèyàn. Ìyá tí ọmọ ẹ̀ máa dúgbò èèyàn, tí ọmọ ẹ̀ tó máa bá wọn di ẹsẹ̀ mú, ìyá tí ọmọ ẹ̀ máa lọ kó ẹrù ẹlẹ́rù wá sílé, tó máa bá wọgbà, tó máa ní ìyá iṣẹ́ ni. Won't you be happy pé mo jẹ́ ìyá rere lèmi? If my son, do you know why today ojú tí ọmọ mi ni? Because he did things wrong and I rebuke him in public.
I'm a good woman. But those of you, because you are full of corruption, full of evil, full of disaster, full of demon, and that's why it will be strange to you that only book come here. I could tell you, Bola Shiri, but me more like Paila and just me like she first learning. Benny, I want my children to be the best in society. Because we got to bad in move for mommy. If I could tell you now that my daughter have access to every of my things, it's because of intimidacy to I have access also. She doesn't hide anything for me. Do you understand? So I want to the one, you know. Thank God she out of your way, out of you, out of Kinikan, out of Igba, out of Awo. My daughter, she's a student. It means boya mo kàwé mo lò ọdún méjì ní school, boya mo dúró. Ó máa ṣì lò ọdún ìwé tó fẹ́ kà, ọdún tó pọ̀ ni. So màá sọ fún pé ṣé mo fẹ́ máa tẹ̀lé lọ school ni every time. I just want to, I will be a guide. So focus attention on your direction. Ẹ̀yin tẹ́ máa wá obìnrin ti bẹ̀rẹ̀ sí sọ ọkọ dáadáa ló máa fẹ́ ṣé àwọn ọmọ tí ẹ yẹn ọkọ dáadáa wà nú wọn. Mi lè sọ fún obìnrin mi ó lè jẹ́ ọkọ dáadáa, but fún ọmọ tèmi, the kind of person tí wọ́n jẹ́ yẹn, they are not a good person to me. Ó ti yé, what apart from ó lè ga ó lè kúrú, you are a woman being, but ó ní nǹkan tó ní kálukú ń fẹ́ fún ayé rẹ̀. You can't choose for me. Kéèyàn wọlé mi wá for the first time. Kẹ́ lè mọ̀ pé wọ́n fẹ́ tán mọ́ mi jáde, wọ́n fẹ́ fi ọkùnrin set up. Ló sọ pé ọkọ gidi ló máa fẹ́, ọkọ gidi ló máa fẹ́, ọkọ gidi ló máa fẹ́, ọkọ gidi ló máa fẹ́. Ọkọ ló máa bọ́ ọmọ mi sọ. Kò sọ pé ó máa kàwé ẹ̀ parí, wàá ṣe dáadáa láyé. Torí pé tọ́mọ mi bá kàwé parí nílùú Canada, wọ́n mọ̀ pé it will surely be better. Kì í ṣe pé bóyá kó lówó ni mò ń sọ. It will surely be better. Wọ́n á fẹ́ kọ́mọ tiẹ̀ náà kí méjì àbí kan nínú ẹ̀ náà kó lè lọ kàwé nílùú òyìnbó. Kò sẹ́ni tí ò fẹ́ àjàjà nílùú Canada pé let my child also go to Canada. Àwọn ọmọ ẹ̀gán ti ń bẹ̀ mí pé mommy if you can take me to Canada, I don't mind. Ọmọ ẹ̀ lára ọmọ ẹ̀ yẹn ti ń sọ. They want anybody that come around so bad you are in Canada, you came from Canada, you can just see. Everybody want to be God DNA. So now want to worry with me omo. Ìyá ẹ̀ náà bó ṣe ti dé, ó ti wí pé ọmọ yẹn la máa jack, only 5 boys. Mi lè bá irú àwọn yẹn, they can no. Ọlọ́run ò ní jẹ́. Ọlọ́run ò ní jẹ́, Ọlọ́run ò ní jẹ́, Ọlọ́run ò ní jẹ́ kó mọ̀ mi ṣe orí burúkú láyé. God forbid. So gbogbo tactics wọn, gbogbo ẹ̀ ni mo mọ̀. And you think you are wise? You think you are intelligent? Èmi náà tí mo pe ọmọ ẹ̀ láàárọ̀ àná, mo mọ̀ kan tí mo sọ. Do you understand? Oni gbogbo wọ́n ṣe sọ ọmọ ẹ̀ sìn ó ti lọ sọ́kọ ọmọ mi ò lè sá lọ bọ́kùnrin ńlé torí ńgbà kí tẹ̀ tó accept fún bàbá tiẹ̀ kí tó bá accept bàbá tiẹ̀ gan ò lè dúró wojú mi láti sọ pé òun fẹ́ fẹ́ Bọ́lá princess ló máa ń pè mí ìyá tó bí bàbá Sarah ó ti jẹ́ ọ̀rẹ́ mi for 6 years kí tó wá di ìyàwó ọmọ ẹ̀ later òun fúnra rẹ̀ ò lè wojú mi kó sọ pé princess ìyẹn ọmọ ẹ̀ ìgbà tí mo dẹ̀ ti mọ̀ tó ti kẹnu sí mi lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo connect ẹ̀ mọ́ mọ́mì mi despite pé mi àti mọ́mì mi a máa ní differences a máa ní clash every time I connected that guy with my mom kí tó fi ẹni tí mo fẹ́ sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ my mommy sọ fún mi gan pé òun ti lọ gbàdúrà dáadáa pé wọ́n wá kó kí lorúkọ ẹ̀ dáàtì watermelon méjì ẹ̀gúsí bàrà ló ní wọ́n kó sílẹ̀ ǹjẹ́ but ẹ mọ̀ kó fẹ́ dàbí watermelon ó ní wọ́n kó méjì papọ̀ ó ní wọ́n wá gbé okùn síta wọ́n ní kó máa dìpọ̀ ó lóun wá dìpọ̀ ó ní wọ́n sọ pé ọkùnrin tí mo wà lọ́dọ̀ ẹ̀yẹn ipò dàbí pé wọ́n di bàrà méjì papọ̀ ni ìyẹn prince tí mi ò bímọ fún yẹn prince tó ṣe ìyàwó fún mi ní MFM tí mo ní Ọlásìnbọ̀ ní ọ̀dọ̀ Olúkọ̀yà láti ṣe ìyàwó tí mo ń sọ yẹn ó mọ́mì mi sọ fún mi ask her ẹni tó bá kú náà máa ń parọ́ mọ́. She told me, and I don't believe anything like me man of mommy. Me ò fẹ́ kéèyàn máa sọ gbogbo ọ̀rọ̀ fún mi. Wọ́n sọ pé wọ́n di èèyàn kan pọ̀. Bí ẹ̀gúsí bàrà. You are not compatible. Ìyẹn mi àti prince. After going to 6 years. That married mi ò lóyún tí mi ò yé tí mi ò pa ńbẹ̀. Tí mo wá pàdé bàbá ọmọ mi. Màmá ẹ̀ bí tí mo nice tó. Ogun lè máa bára wọn fà á. Ó dẹ̀ ní reason. Ṣó ti yé? Mo dúpẹ́ fún ogun lé ọkọ tó bá mi fà á.
mo dúpẹ́ fún ogun lé bàbá àti ìyá tó bá mi fà ogun ará àdúgbò kan tó dúró tó bá mi fà torí wọn ò lè dóde bá any other person fà ó ní nǹkan tí wọ́n rí tán fi ń bá mi fà mi ò ṣẹ̀wọ́n mi rẹ̀ wọ́n mi lè má bẹ̀ mi ìmà lè ṣẹ̀wọ́n mi rẹ̀ wọ́n ó ní nǹkan tó ń fẹjú mọ́ àwọn ọ̀tá mi tó jẹ́ kán máa gbé ogun kán sì máa gbógun tì mí and ẹni tó bá dẹ̀ ti gbógun tì mí náà mo lúwa ogun tó bá gbé Olúwa jẹ́ kó mú mi strong má jò break mi má jò break ọmọ mi. má jò break mi má dẹ̀ jò break ọmọ mi the moment tí mo ti jẹ́ pé bí mo ṣe mọ̀ pé mọ́mì mi ó máa ń wish me bad up to date mọ́mì mi kò ṣe pé bóyá mo parọ́ mo máa ń dédé sọ̀rọ̀ mọ́mì mi ní tó ti ṣe fún mi ni but I let go I do forgive people tó bá mọ̀ but tó bá forgive àwọn ẹlòmíì wọ́n kò máa believe pé ayé ìṣá kì í ṣe mọ́mì mi mo sọ kò sí nǹkan tí mo lè ṣe tí n bá ìlówó lónìí tó mi bá pọ̀ tó bá dàbí kí n kó pọ̀ báyìí I will still make my mommy happy gidi gan but tí ara bá ní mi lè fi ìnira àbòwò tí mo bá lọ yá tí ò ṣe tó ń fún mi kí n máa fi bọ́yàn ṣó ti yé yín àbí kí n máa fi ṣe nǹkan fún yàn that's it but tára bá tù mí why not she is my mother mi nífẹ̀ẹ́ mo mọ̀ pé wọ́n fi wọ́n train mi ni yes wọ́n fi wọ́n train mi ni wọ́n ṣèkà fún mi but Ọlọ́run mọ̀ sí rere fún mi èmi nìkan kọ́ ló máa kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ fún wọ́n ṣe bẹ́ẹ̀ fún Joseph a lot of people tó great nínú ayé ní orí ogun lé even Abraham wọ́n ní kó kúrò nílé tẹ́ bá kà dáadáa Abraham even àwọn ànábì gan nínú Kùránì yẹn wọ́n ní wọ́n kúrò nílé bàbá àti ìyá wọn kí ló dédé máa jẹ́ kéèyàn kúrò nílé ogun ní so èmi nìkan kọ́ lára lé máa bá fà ní number 1 ará àdúgbò èmi nìkan kọ́ ló máa kọ́kọ́ bá fà wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fún ànábì kan wọ́n ní pé ànábì yẹn tó bá ti ń lọ báyìí bó ṣe náìsì tó wọ́n máa jókòó fún àwọn tó bá dẹ̀ ń jókòó fún báyìí wọ́n máa ń sì kó ló máa ń padà bà wọ́n lẹ̀ tí ò bá gbàdúrà fún wọn gbà mí báyìí wọ́n máa kú sínú àìsàn tó ń bá ṣe ẹ lọ kàwé wà ní Bíbélì náà so ẹni àwọn kan ni mo fi jọ mo gbé nǹkan táwọn tó dáwọn ẹdẹrù bá wọn yàn open the door open the window I'm feeling hot now you understand me àwọn kan ni mo fi jọ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ṣe wọlé yẹn wọ́n fẹ́ take advantage ni ó yá lónílé ó nìkan dẹ̀ ló use mọ́ yẹn ọmọ tí bí yẹn ọkùnrin yẹn ìyẹn ti lọ eléyìí nìkan ló wà lọ́dọ̀ ẹ̀ ẹja take advantage ẹ̀ tábà mélèé mọ́ra òun náà ni a lè mọ́ wọ́n lè mọ́ gbọ́n tí àwọn family yẹn bá mú ẹ mọ́ra tó mú ọmọ ẹ mọ́ra wọ́n lè ní kó pa ẹ́ dànù sódà ọmọ náà wọ́n á rò pé ilé ọmọ ṣe mọ̀ pé àwọn àṣẹ pé ilé ọkọ ọmọ ìyàwó ẹ̀ náà ló nílé ṣó ti yẹ yín bẹ́ẹ̀ Ọlọ́run má jẹ́ kán rí mi pa o wọ́n wá sọ pé ìyàwó ọkọ ọmọ mi ṣáà ló máa nílé ẹyọ wọ́n wá sọ pé ọkọ ọmọ ẹ̀ náà ni wọ́n máa take advantage only systematically fraud come and marry gbogbo nǹkan òṣì yẹn ni wọ́n fẹ́ ṣe kéde kan ló wá dé bíbá pàtó mo sọ pé mo kàn lé hey you are a fraudster o gbogbo èèyàn àbí saying it that you are a fraudster everybody have been saying you are a fraudster let me tell you mo lè jẹ gbèsè ní Canada kí n má rí owó san nígbà tó yẹ kí n san owó yẹn kí n má rí owó san nígbà tó yẹ kí n san owó yẹn but èmi Bọ́lá kí n fraud God forbid Ọlọ́run dẹ̀ ní jẹ́ kílẹ̀ mi èmi ò ṣe lẹ̀ wọ́n máa ń pòwe kan pé kàkà kílẹ̀ ìpìlẹ̀ máa ṣá ni God forbid wọ́n wá lánàá torí pé mission wọn ti bàjẹ́ torí nọ́mbà tí mo gbé sórí mídíà yẹn mission yẹn gbogbo mission yẹn crash wọn ò lè gbé ọmọ mi sọ́dọ̀ wọn ò lè ṣe ọ̀rẹ́ ọmọ mi àdúrà mi ni máa ẹsẹ̀ mi méjèèjì ni máa mi ní láti kúnlẹ̀ kí n tó gbà tí bá ń wẹ̀ máa gbàdúrà tí bá ṣe máa gbàdúrà lórí mídíà náà pẹ̀lẹ́kún ni bí mo ṣe wà mo ti sunkún mo ti gbé mi sínú nígbà tí mo ti ń ṣe ṣáàtì máa bẹ̀rẹ̀ lọ́wọ́ Ọlọ́run kò dẹ̀ sí ní mo bẹ̀rẹ̀ 24/7 ni èmi o agbẹ́mi dìde fún ìṣubú ìkà àti di àwọn olódodo ni lọ́jọ́ yẹn tí wọ́n ti fẹ́ ṣe nǹkan kan mo rí wọn ní pé àwọn èèyàn dúdú black court ni ọmọ bàbá mọ́ mi ò yọ sí mi rí in that form tó ń sọ fún mi pé kí n má jẹ́ kán ṣe nǹkan kan fún mi ṣáà sọ pé ní are those people wọ́n dẹ̀ wọnú ilé mi wá black ni gbogbo wọn wọ̀ wọ́n dẹ̀ máa sọ pé ó ń ṣe kiri kan o ó ń ṣe kiri kan o ó ń ṣe gbá o ó ń ṣàwó o fraud wọn ò dẹ̀ ní sọ fún iṣẹ́ tó fẹ́ ṣe kà tó fẹ́ ṣe fraud ó bá sọ pé òun fẹ́ ṣe fraud wọ́n á nawọ́ fake law fún ẹ wọ́n á ti ọmọ ẹ ìrìn àjò ayé tó dáa yẹn wọ́n á ti ọmọ ẹ síbi tí ò dáa tí ìbá jẹ́ àrífín gan ẹ wọlé mi for the first time ẹni kí n gbàdúrà fún yín tó bá ti fẹ́ lò wọ́n bẹ́yẹn ẹni tó bá tún bí ẹni tí kò wọlé kó ní kí n gbàdúrà fún òun mo bá ti gbàdúrà fún báyìí mo ti mọ̀ pé wọ́n fẹ́ lò wọ́n fún iṣẹ́ mo dẹ̀ gbàdúrà wọ́n ṣe gbàdúrà tán mo ní kẹ́yìn náà gbàdúrà fún mi mo wá ní kẹ́yìn gbàdúrà fún ọmọ mi wọ́n ṣe wá sọ ọ̀rọ̀ ọkọ ni wọ́n sọ ọ̀rọ̀ ọkọ ṣọ́rọ̀ ọkọ ni mo sọ ọmọ tó ṣẹ̀ṣẹ̀ wà ní yunifásitì tó sì ń lọ tó ṣe pé mẹ́sì ló fẹ́ ṣe tó àmì ló ń ṣe
wọ́n máa sọ pé ó ti mọ́ Nàìjíríà ó jẹ́ kó lọ ó jẹ́ kó ọmọ mi fúnra rẹ̀ mo ti sọ fún mo ní Sarah let's be going ó let's do this now ìgbà tá a wà ní Nàìjíríà yẹn a ní gate my daughter have been saying that we should do the gate for security purpose the gate ó sọ fún mi pé in fact shop yẹn ó ní kí n filẹ̀ for some time ó ní but the gate make sure we do the gate tèmi ò tiẹ̀ mọ̀ yes gbogbo nǹkan tá a jọjọ ní àṣẹ ìkíní ni tí bá sọ pé mo fẹ́ ṣe shop yẹn only you can still do that one later now you can do that one later you can do that one later mommy you can do that one later but the gate you know lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti lọ́mọ yẹn náà èyí tó kúrú yẹn ló ti sọ pé òun ló ń connect ọmọ ọ̀rẹ́ mọ́mì òun ní London mọ́ ọkùnrin anybody tó bá lò máa connect ọmọ mi mọ́ anybody tí mi ò fẹ́ tọ́mọ mi ò fẹ́ tó bá darí ajá yọ mọ́ mi rú ikú máa pa ẹni yẹn dànù ni ẹnikẹ́ni tó bá lò máa connect ọmọ mi mọ́ ẹni tó máa da ìrìn ajá yọ ọmọ mi rú ikú òjijì ló máa pa ẹ̀dá bẹ́ẹ̀ sọnù bó jẹ́ ìyá bó jọ mọ́ bó jẹ́ bó bá dìpọ̀ ikú máa gbé wọn pa báyìí náà wò kí kádókó máa yọ anybody don't try nonsense with me with my daughter bí olórí burúkú adóbi pé ṣe sọ nìyẹn wọ́n ti gba Ṣọlá lọ́wọ́ ẹ wọ́n ṣe máa gba ilé náà ni nobody can take Ṣọlá from me Ṣọlá bó ṣe wà yóò mọ̀ pé òun miss ni ìṣọlá tí ojú ọba ti Ṣọlá have children now Ṣọlá I should be able to take Ṣọlá children tí ọba ti ẹ̀ lọ sí Canada I should be able to take the children to Canada wọ́n lè lọ study ní Canada because the mother because àwọn ọ̀tá ti mọ̀ wípé their mother are going to help them. I'm a liberation to my children and some people cannot liberate the way of their children. They now want to cut it off. Ṣọlá should be in Canada. Ṣọlá should be in Canada. Àti rárá wife tó fẹ́. Ẹ̀yin rárá oh God. Ẹ̀yin rárá ẹ̀yà lọ́nà fún mi. Tó bá ti jẹ́ rárá tó wicked. Ṣọ́ orí ẹ̀. Rárá níyàwó ẹ̀ kò ga ló ń jẹ́ bẹ́ẹ̀. Ojú ti Ṣọlá ni. Bí mo ṣe kọ́kọ́ dé Nàìjíríà báyìí ọmọ mi Ṣọlá ló kọ́kọ́ pè. Ojú ló ń tì. Ṣé tí bá sọ pé mo fẹ́ invite your son mi wá sí Canada pẹ̀lú ìyàwó àtọmọ ẹ̀ ṣé wọn ò ní fún mi ni. I have the right. But you know what? I didn't put anybody except my daughter. Àwọn kan wá wọlé wọ́n wá ti wò pé ó rí opportunity. Ọmọ Canada lélẹ́yìí a máa ti ìyá ẹ̀ sẹ́yìn a máa wá wọlé sára ọmọ yẹn. Ikú máa pa ẹ́ tó bá ṣe bẹ́ẹ̀ fọmọ mi. Irun ẹ̀ máa parẹ́ ní tirẹ́tirẹ́ wọ́n máa fi lé yín gbin àgbàdo. You don't do that bullshit with me. Bíbélì sọ fún mi pé tó bá fomi jẹ gbirúgbìn máa fi ayọ̀ ká ni. Mo gbé omi ojú gbirúgbìn kí n tó bí Adébùkọ́lá gùn as ní Ẹ̀pẹ́. Kò sẹ́ni tí àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń grow up lẹ́pẹ́ ń sìn tó ṣẹ̀ dé generation tó ṣẹ̀ dé ń sìn. Gen Z generation ni ò mọ̀ mí. Ṣé ti yé àwọn tó wà important ní Ẹ̀pẹ́ yẹn ní let's say 28 years ago 28 years ago ti ẹ ti understand títí di 2005 yẹn tí mo wá move 20 years ago tí mo wá move kò ní ẹ̀pọ̀ pátápátá lọ sí abroad tí mo wá lọ settle down Spain people knows me because I'm a go getter not a go digger mo ṣe business dànù èmi nìkan ni máa ta flower mi èmi nìkan máa ta cooler èmi nìkan máa ta provision máa ta pepper soup mo ní provision shop mo ń ta rice àpò tí mo èmi nìkan ni mo ń ta mọ́tò èmi nìkan ni mo gbogbo jákànárí iṣẹ́ ni kí n bá lè jẹ́yàn kò sí kọ́bọ̀ màmá mi bẹ́ẹ̀ kò sí kọ́bọ̀ family kọ̀ọ̀kan bẹ́ẹ̀ kò sí kọ́bọ̀ anybody ọkùnrin gan kò fún mi the only person tó kọ́kọ́ encourage mi ní business kò fún mi lówó kí n fi pé you see I can help you like this kí n ṣó ti yẹyin mẹ́ẹ̀ tó ń bá mi push ọjà mi òun náà ni bàbá Sarah ẹ wá fẹ́ sọ pé Sarah yẹn ẹ̀yin wá fẹ́ lẹ fẹ́ yà èmi àti ẹ̀ tó bá jẹ́ àwọn family bàbá ẹ̀gàn ni wọ́n máa kú Sarah ò ní kú but tí ó bá jẹ́ àwọn family bàbá ẹ̀gàn ló wà ní ẹ̀ wọ́n máa kú pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ni so anybody yàgò lọ́nà fún mi fi ọmọ mi lẹ̀ fún mi don't touch my daughter don't come between me and my daughter when it is time for her to get married ọkọ alálùbáríkà ni mò ń gbàdúrà fún tó bẹ̀rù Ọlọ́run tó máa dúró bí bàbá fún tó máa dúró bí ẹ̀gbọ́n tó máa dúró bí ọkọ kì í ṣe ẹ̀jọ́ lórí burúkú you come my way you die suddenly. Èmi anointing inú mi ó ń pa ọ̀tá mi agbélépọ̀ ta wọn tó bá súnmọ́ mi tó bá jẹ́yàn dáadáa tó bá wà ní ogun àbọ̀ tó bá gbógun tì mí wà crash. Bẹ́ẹ̀ni I don't do evil to people I suffer everybody know me they call me barren before I have that baby ní Ẹ̀pẹ́ wọ́n pè mí ní àgàn mo mọ ogun tí ojú mi rí àwọn àgbààgbà tí ò dára wọ́n máa wọlé wọ́n kọlẹ̀kùn kì í ṣe lójú àlá wọ́n kọlẹ̀kùn pàpàpàpà àwa fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ka tó bá ẹja ni o
lójú ayé ni kò ṣojú àlá. I've suffered ọjọ́ tí mo ti bí ọmọ yẹn ní gbogbo àwọn oríṣiríṣi ogun ti dìde sí. Don't touch my daughter, don't come between me and my daughter. Ọkùnrin má wo kó torí burúkú bá fẹ́ tó bá fẹ́ sórí burúkú mọ́ tilẹ̀ wo o lè fẹ́ anything tàn mí jẹ o lè fẹ́ anything tàn ọmọ mi jẹ. Ọmọ tí mo lè tí bá sọ pé okay o ọmọ tí gbogbo ohun tí mo ní láyé mi ò fẹ́ bọ́ ọmọ mi jẹ́ ni tí bá sọ pé ọmọ mi kó má ṣiṣẹ́ òṣòṣòṣe ní ṣiṣẹ́ ló ṣe lọ sí school tá bá ṣe wà mí báyìí ẹ lọ bèrè dáadáa. Sarah is very very hard work. Are you Sarah máa ṣiṣẹ́ láti àárọ̀ dalẹ́ nínú ilé yìí ni àwọn èèyàn kan máa sọ pé ẹ̀ǹgbà kan náà sọ pé go and look for house girl we will be prognosing to my affairs àti pé mo prognose ìwọ tó bá tún prognose sí affairs mi tí mi ò dá sọ̀rọ̀ ọmọ tiẹ̀ tó kàn fẹ́ máa prognose fẹ́ máa yọnu sọ̀rọ̀ ọmọ mi Ọlọ́run máa bá mi da òkúta sáyé ẹ̀ tọmọtọmọ tó bá dẹ̀ ti bímọ Ọlọ́run bá mi da òkúta àti èpò àti ìbànújẹ́ ayérayé bá mi dá sáyé ẹ̀. Don't prognose to my affairs. Don't come between me because some people wọn ò ní báyìí bímọ wọn ò ní báyìí tọ́jú ọmọ yẹn wọ́n gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ kó dẹ̀ ṣe pé wọ́n fẹ́ tọ́jú ẹ̀ wọ́n á fi ẹ̀tàn tàn wọ́n láti á lọ báyé wọn jẹ́ síta wọ́n dẹ̀ máa wá tọ́jú ọmọ títí wọn. You can't do that to me. I don't do that to people. Ọmọ kékeré tí mo mọ̀ yìí mo ò tí ì mọ̀ mí mo tún sọ fún ìyá ẹ̀ pé owó lè lólówó school tí ẹ̀rí san ó ní 14,000 lásán mo tún sọ fún ìyá ẹ̀ pé kó lọ wá ọmọ kó lọ sí ó mọ iye ọmọ tí èmi ti sọ di school ọmọ wèrè kan wá lóhùn lọ́ọ̀yà ó mọ iye àwọn tí mo sanwó school wọn tó tán jáde university tó ti jáde láti bí 20 something years ago ìwọ wá ṣe tán wàá máa sọ pé ìwọ lọ́ọ̀yà kan tó o bá fẹ́ ya wèrè tó o bá fẹ́ sínwín kú don't try nonsense with me kọ́ máa sọ pé máa wẹ̀ tó máa fi practice kiri mi ò sínú wọn mi sínú wọn wo bá fọ́ ọkàn mi gbọ́ ọkọ̀ electric ni wàá kàn kú dànù ni. Don't touch me, don't touch my daughter. I don't joke with people's children. I don't use people's children against their family, their parents. I never come between anybody's family. I do my things, I go. Ṣé mo te ráyè láti máa bá yan ṣe kíni ni láti máa bá wọn ṣe èmi ò ní ṣe ẹ máa fọ yọnu ẹ máa lẹ́yìn wèrè kan torí pé you are jealous of me. You want to derail because your life of your children is not like my daughter's children. I mean my daughter's life. You want to systematically trash my daughter. I mean put some evil into my daughter's life. Ẹ má try ẹ ìwádó bí n pé ọjọ́ tí n bá wá sí lọ́dọ̀ tí n bá rí ẹ fún ọ̀rọ̀ tó sọ fún mi torí ayé ẹ fẹ́ bàjẹ́ ayé ẹ ṣì máa bàjẹ́ lọ́wọ́ mi ò kí ń jàbọ̀ máa nù ẹ lọ́jọ́ tí n bá rí ẹ mo kàn máa avoid ẹ lómi ìgbà mi báyìí pé torí bẹ́ẹ̀ ṣe fún mi dẹ́ ti tọ́ṣọ̀ mi but when you come over my daughter you talk over my ẹ lọ wò ó dáadáa tó bá tún dá sí ọ̀rọ̀ ọmọ mi mi ò ń dá sọ̀rọ̀ ọmọ yín mi ò dá sọ̀rọ̀ ọmọ yín ìrúdọ̀ má dá sọ̀rọ̀ lé mi nígbà bá ti pẹ́ lẹ́mọ̀ ṣọṣọ́ ló máa ń ṣọ́ ẹ lọ ṣọ́ lẹ́yìn táyé yóò bá dé mi kọ́ ní káyé má dáa kò dé ṣe pé mi lè sọ̀rọ̀ o lánàá ńgbà tán tí tó bá bí ẹ jáde kó jáde wá sí tí wọ́n fẹ́ kí n jáde lánàá kó wọ́n sọ pé òkè o bóyá ṣe ni kankan bóyá ṣe ni àwọn pípì wọn wá halẹ̀ mọ́ mi jáde a máa nà ẹ́ ni wọ́n kó ìwà ẹni tó fẹ́ gbénu lé mi nìyẹn ìyẹn pé tó bá ń gbénu lé mi tó bá sọ pé ẹ̀ mà gbálẹ̀ àbí kí ló dé tẹ̀ ṣe báyìí wọ́n ní wọ́n nà mí torí pé wọ́n ya wọ́n bí ọmọkùnrin márùn-ún tí bó jẹ́ pé majority máa ti ṣe court ẹ̀yin àbálàrò yín àti gbàdúrà síwájú ẹjọ́ ibi Ọlọ́run ti wèrè sígbó ibi lẹ́bàá rẹ̀ pé fẹ́ ṣe fèmí Ọlọ́run máa sọ gbogbo ẹ̀dìrẹ́ fún mi. ìgbà tí ń sìn tí ọmọ mi sáré lọ sí Canada ṣé kò dáa ni ọmọ mi ò sáré lọ sí Ondo State kò sáré lọ sẹ́pẹ́ kó sọ pé dádì ẹjọ́ o ilé mọ́mì mi ti sú mi o tó bá jẹ́ pé mo fi ara ní ọmọ mi ni ilé bàbá ẹ̀ ló máa sá lọ kò sá lọ bẹ Canada ló mọ̀ pé ó ní mọ́mí we left a lot of things in Canada and we are allowing to mess up mo ní cannot mess up we go there ó lóun fẹ́ lọ ó ní nǹkan tó lọ ṣe ó lọ sí school ó lè ṣe gbogbo study ẹ̀ for now ó lè ṣe ní online wọ́n máa sọ pé kò lọ school ó yẹ kó máa present must you know everything about me ṣé títẹ́ bá ti ẹ̀ gba ẹyẹ burúkú ẹyẹ wèrè yín ẹ̀ lè máa fi ṣá ojú àwọn ará lé yín jẹ mi ìgbọ́mọ yín mi ò gbọ́mọ fún yàn ṣòtìyé mi ò gbọ́mọ mi sílẹ̀ fẹ́ anybody you try just tutututù lórí ọ̀rọ̀ ọmọ mi tí bá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ ọmọ ọlọ́mọ pàápàá fún rere ni máa sọ kì í ṣe pé kó máa fẹ́ bá yé ọmọ ọlọ́mọ jẹ́ torí pa yé ọmọ tiẹ̀ àwa ti bẹ̀rẹ̀ sí ń dókó láti 13 years àti ń dókó láti 12 years ṣebí ìwọ nìyẹn kì í ṣe 30 years mo dókó bí ọmọ mi ṣe ti pé 40 years ṣọlá yẹn mi ò dókó 30 years ṣòtìyé àwọn òkì ń ṣe àjákòjẹ ń bí àjákòjẹ ìdí tèwọ́ tí wà kò kì í ṣe àdògán kò ń ṣe àdògán tó máa togi sí everyone kó máa togi sí kiri. They want to tell you the way you live your life, how your life should be, agriculture to be. Kí ló dé? My daughter have friends. My daughter have people. My daughter go to school. My daughter make friends. But we don't make bad friends. We don't need bad friends in our life. We need people that people, dignity, people, and decency. That honor nation. Toma se pe ọmọ lágbájá lele wa de ma beri pe yes Ọlọ́run ọmọ rere. Kò ṣe àwọn ọmọ tó ọmọ burúkú tó máa ṣe oríṣiríṣi. Àwọn tó máa ṣí pátálẹ̀. Bí ma sọ pé ọmọ mi wá sọ social media nbe. Allo one mommy I don't want.
years ago ọ̀rẹ́ ọmọ mi kan ó ń jó ní America star ní school kan náà jọ lọ wọ́n ti gbé ọmọ mi pé kó bẹ̀rẹ̀ sí ní máa jó adé náà máa sọ fún ọmọ mi gbà yẹn pé I make sense nígbà yẹn lọ́hùn o á ní lórí program òun pé òun make 10,000 20,000 bọ́ ọmọ yẹn ò tí ì ṣetán ní school tí wọ́n ti tọ́ tó ti lóyún tó ti bímọ bó dẹ̀ ti bímọ ó ti drop but ó make money bóyá ó ti di celebrity kékeré ní America bẹ́yìn ọ̀rẹ́ ọmọ mi kan nígbà tó kọ́kọ́ dé ní ó wà ní Harrisburg wọ́n ní kó wá lọ máa jó káàkiri ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹni tí mo ń gbélé ọmọ ẹni tí kò tá jọjọ gbé ní tí mo gbé ń bẹ̀ kí tí wọ́n máa lọ sí Canada bá ọmọ Ghana ní very nice kìíní bàbá kí lórúkọ bọ́ yẹn ó mọ̀ ọjọ́ kan báyìí tí wọ́n wá gbọ́mọ mi nílé okay mo bọ̀ open for them the gate ó ti yé mo fẹ́ máa lọ nsìn mo ní àlejò wọ́n fẹ́ bá mi ṣe nǹkan thank you wọ́n ní don't mind there God bless you gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn ọmọ mi yẹn Desola I do this for you God bless you please send your number to me I appreciate you and your daughter too ọlọ́run á wò fún ẹ ọlọ́run gbogbo àwọn ọmọ wa lọ́lọ́run máa wò wáyé wọn ò ní ṣòfò láyé wa wọn ò ní fọmọ nà wá ọmọ wa ò ní dọ̀tá wa àwọn kan wà tó yẹ pé wọ́n máa ń fẹ́ sọmọ èèyàn dọ̀tá wọn máa láyé ni wọn ó lò tí máa yé ìwọ tó bá ní kí n máa yé burúkú ọlọ́run á fọ̀run wọn ẹ̀ wéréwéré ọ̀run làlà fẹ́ẹ́ tó bá lò fẹ́ fayé mọ̀ mí lórí ọmọ ọ̀run làlà àbí níbikíbi ẹ jọ etí mo mọ̀ tító ẹ sì mí lọ́rùn lẹ̀ kẹrẹ fọmọ mi lọ́rùn lẹ̀ ọmọ ọlọ́run ni. Okay, nobody there, close the door. If there is nobody, close it. You don't waste time, okay? Ìyẹn bó ṣe jẹ́ Desola, thank you. So ìyẹn bó ṣe jẹ́ o my daughter kò mú kinní kan mú àǹtí mi ẹ má bínú kí ni mo sọ fún yín náà mo ní ọmọ mi máa pè àbí mo ní pé ẹ má wọ́ọ̀rì mọ́ mo ní mi wọ́ọ̀rì mọ́ kò dẹ̀ pẹ́ ó dẹ̀ pè àbí ọkàn mi kàn sọ mo ti gbàdúrà ọkàn mi lè ọ̀sẹ̀ ní rest my daughter will call ó dẹ̀ pè mo ṣe jẹ́ ẹ̀rù mo fẹ́ lọ bá wọn sọ̀rọ̀ níta ẹ ṣé ẹ̀yin olólùfẹ́ mi mo appreciate mi thank you so much ẹ̀yin tí ẹ ràn wá lọ́wọ́ ẹ continue ẹ̀yin tí ẹ ń gbàdúrà fún ẹ ṣé ẹ̀yin tí ẹ tún máa ṣe náà ẹ máa mo ń bọ̀ ó ti ń bọ̀ mo ń bọ̀.